Mo kí yín ẹ̀yin olólùfẹ́ Ọpẹ́ Fanta. Sẹ́rántí ọjọ́ kìíní àná yẹn President Bola Ahmed Tinubu tó promise wa nílẹ̀ Yorùbá pé tóun bá lè di president ó máa tún ilẹ̀ Yorùbá ṣe. Now ẹ wo promise ẹ̀ só mú promise ẹ̀ ṣẹ. Ẹ wo nísìnyí bílẹ̀ Yorùbá ṣe ń bàjẹ́ táwọn Fúlàní pa bó ṣe ń pẹran tán ṣe nǹkan tó wù wá tán gbalẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa a lè rìn mọ́ ká yan fanda lórí ilẹ̀ wa. Ìyẹn president Tinubu mà rí kankan ṣe sí i náà tó ń bá wa dá májẹ̀mú lọ́jọ́ kìíní àná pé ẹgbẹ́ kìíní wa èmi ló kàn wọ́n mà ti gbé fún un kò mọ̀ rí kankan ṣe fún un kò mọ̀ rí kankan ṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ wo gbogbo nǹkan lọ sókè àwọn ẹni tó lówó gan ò lè jẹun àwọn tí wọn ò ní gan wọn ò lè jẹun everybody wá di the same thing everybody wá ń suffer nílẹ̀ Yorùbá àárí kankan mú lówó látòkò jáde mọ́. Ẹ wo ẹ wá nǹkan kan fìdílé kẹgbọ́n nǹkan tí ìyẹn president Tinubu sọ Bola Ahmed Tinubu kẹgbọ́n nǹkan tí wọ́n sọ lọ́jọ́ kìíní àná. Ó tún délẹ̀ nísìnyí o. Àṣẹ o. Láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ lórí AD, AC, ACN, agbedori APC, oògùn ẹ̀fọ́rí. Àbí bẹ́ẹ̀ kọ́? A fẹ́ ṣe é gbà yẹn. This is me telling you between my life and God Almighty. Buhari ní kí n wá ṣe gbákejì o. Onítorí àkọ́kọ́ tó ń jáde, ó ń gbé fún Ọ̀kadìgbò, flamboyant, fàájì loving, Catholic, pé wọn dìbò fóun. Ẹ̀ǹkejì ó ń gbé fún another Igbo Umesioke tó jẹ́ speaker wọ́n gbà lọ́wọ́ òun wọn dìbò fóun. Ó ní òun rí i pé tóun bá lọ mú pope wá láti Rome wọn ní dìbò fóun. But ìwọ Bọ́lá Tinubu ó ní gómìnà mẹ́fà ó tí ì lose election rí. Gbogbo nǹkan tàdé ń wò ní statistics ńgbà yẹn ó fífọ̀ wá ó ní ká kó dìjọ rọrùn. Ó ní àti ìdí ibẹ̀ yẹn kó tiẹ̀ jẹ́ ká tó ẹgbẹ́ yìí tán. Ìgbà tá a tó tán tá a mú àwọn PDP wọlé Sàràkí rí i pé àwọn PDP ò ní rí nǹkan kan tí Buhari bá jẹ́ president èmi náà Muslim tí n bá jẹ́ vice president òun ò lè rí senate president ò tún lè jẹ́ Muslim. Mo ṣe bẹ̀rẹ̀ sí campaign madaru ni ẹ wá mo léèyàn tó jẹ́ Christian màá mú un lẹ̀ ẹgbẹ́ yóò gbọ́dọ̀ fọ́ àdẹ gbọ́dọ̀ fẹ́ bí n ṣe mú ẹni tó jọmọ yín sílẹ̀ nìyẹn. Lẹ́gbọ́n yẹn orúkọ mẹ́ta náà ní kí n mú wá orúkọ Yẹmí Kàdóso wà number 1 orúkọ Wálé Ẹdùn wà number 2 Yẹmí Ọ̀ṣínbàjò ó wà number 3. Mo wá ní
ẹni kí n mórúkọ mẹ́ta wá tí n bá mú mẹ́ta wá mo ṣílẹ̀kùn fólè nìyẹn ẹ lè fi kẹrin kún kẹ wá mú kẹrin yẹn ẹyọ kan ni máa fún yín ẹyọ kan torí èmi ni fẹ́ sọ̀rẹ́ńdà ráìtì mi fún yín. Àwọn ulamas tó ń jẹ́ ògbóǹtagì àáfàá mùsùlùmí wọ́n wá bá mi aago 2:00 sí 3 a ti parí ọ̀rọ̀ láti dá wọn lóhùn pé ok àní ẹyọ kan sẹ́ Buhari fúnra rẹ̀ dẹ̀ fẹsẹ̀ rìn wá olódà òun gbà kí n fẹ́ ẹyọ kan lẹ̀ bí n ṣe forúkọ Yẹmí Ọ̀ṣínbàjò sílẹ̀ nìyẹn. ó tọrọ ọbẹ̀ nìyẹn ẹ tí gbọ́ lẹ́nu mi rí láti ibi kankan ibi ní ti kọ́ máa sọ yẹn ìpè kó má dàrú kó má bàjẹ́ orílẹ̀-èdè Yorùbá káàtì ẹ̀ lè débẹ̀ ká gòkè díẹ̀ ìjọ ta ti ń bàbọ̀ torí bẹ́ẹ̀ ń ṣe nísìnyí aṣọ tára wà mo kàn ní ó tásìkò ọ̀rọ̀ ojú orí kọ́ tó bá jẹ́ tìwé ni mo kàwé o. tó bá dẹ̀ jọ́rọ̀ àgbà ni èmi lẹ́gbọ̀n wọn dẹ̀ bí méjì tí wọ́n máa ní ìkan ṣáájú gbẹ̀gbọ́n àpèmọ́ra ẹni dẹ̀ ní lágbé tèmi dire mo ti ń sìn yín bọ̀ ọjọ́ ti pẹ́ ẹgbẹ́ kìíní wá èmi ló kàn. èmi ló kàn. ìgbà tó ń yọ ẹgbà ti Àtíkù nínú ẹgbẹ́ ẹ̀ tó bá Sanjọ́ fẹ́ nà pa ọ̀dọ̀ mi ló sá wá èmi ló kàn. mo filẹ̀ fún ó yọ akéèti Núrù Ìbádù ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọgbọ́n orí ni kínní Núrù nìṣó mo gbé Núrù Ìbádù síta. ọdún ó ti lé lọ́dún 25 sí tí mo ti ń sìn wọ́n bọ̀ eléyìí tó jókòó lẹ́yìn mi Dàpọ̀ ṣó wàá lè sọ pé òun lè di ìdádì gọ́fúnà tí ó bá ṣe mí. àbádìjọ wà ń stadium gan ni gbogbo pósẹ̀ wọn yàtọ̀ ó ní àṣẹ
ò fẹ́ gbé fún ẹ lọ wo fídíò ẹ̀ mi tí mo gbé lẹ́yìn. Ẹ̀mí àgùn tó bá fẹ́ bá Ọlọ́run nípò ẹ̀ á mọ̀ pé òun ò lè di gọ́fìnà láì ṣe iṣẹ́ Ọlọ́run àtèmi. Ọ̀gáre ó ṣe ó ti dójú ẹ̀ sẹ́yìn. Kò ní ìdí ká kọrin Ògúndé Yorùbá sọ̀rọ̀ ẹ̀wẹ̀ ní bọ́ọ̀lù fàyàráyé ó gbá wọn sísàlẹ̀ ó gbá wọn sódò. Ọ̀rọ̀ orin kọ́ ọ̀rọ̀ ẹ̀tọ́ ni ó tásìkò náà tá a máa gbà á. Ọmọ tó mówó wálé ni bàbá àti ìyá ẹ̀ máa yan rìn. Agbára yìí kò ń ṣe fún Òkè Ọya nìkan. Tí ò bá sí àwa èmi tí ń dúró wájú yìí tí ń lérí ogun tí ní òkè Buhari nìṣó ká máa bá lọ. Kò lè di president. Ó ṣe kìíní olùlẹ̀, ó ṣe kejì olùlẹ̀, ó ṣe kẹta olùlẹ̀. Ó tiẹ̀ sunkún lórí tẹlifíṣàn pé láyé òun ò tún rán mọ́. Mo dẹ̀ lọ bá ń Kaduna wà rán ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀. Àdúró tiẹ̀ wàá dẹ̀ wọlé. Nǹkan kan ní pé o ò ní fọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ṣeré. Ó dẹ̀ gbà. Àtijọ́ tó rẹ̀ ti débẹ̀, mi ò gba mínísítà, mi ò gba contract, mi ì tọrọ ọbẹ̀, mi ì tọrọ gàrí, mi ì tọrọ fúra lọ́wọ́ ẹ̀, mi ì dẹ̀ ìyàwó ń bẹ̀. Ó wá ní lọ́tẹ̀ yìí o, Yorùbá ló kàn. Tá a bá dẹ̀ sa Yorùbá náà, èmi ló kàn. Èmi ọmọ Tèmídire àpèmọ́ra ẹni dẹ̀ nìyí. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń wọ plane, tẹ́ bá wà nù aeroplane, wọ́n ní tí oxygen bá fail, tí face mask bá yọ, bó o tiẹ̀ gbọ́mọ ẹ dání sí ẹsẹ̀, má má fi kíní yẹn sẹ́nu ẹ̀ náà. Wàá kọ́ fi sójú ara ẹ, tó bá kọ́ fi sí ẹnu ẹ, tó bá change, tó bá protect rẹ ní kó tó protect ọmọ tó gbé dání. Àbí bẹ́ẹ̀ kọ́ eléyìí tí mo protect àwọn ọmọ tí mo gbé dání tó èmi náà fẹ́ ṣe president. Mi ò fẹ́ kán pa mí mọ́tàn. Mo ti adopt gbogbo nǹkan tí everything said by Kazeem Shettima. It is very true. And the helicopter only after 6. 6:30, wọ́n á rọ agbẹ́wà dé Ìkẹjà. A máa tún padà lọ láti Ìkẹjà lọ sí Àbújá. Ẹni tí wọ́n á bẹ̀yìn fún kò ju pé etí yín ò ní gbọ́yìn kùn, inú yín ò ní bàjẹ́,
èmi ni kẹ́ ẹ dúró tì. Ẹ̀yin delegate tó wà ń bí Ọlọ́run ò ní sọ̀rọ̀ yín delegate o. Ọlọ́run á gbọ́ ti yín o, á gbọ́dọ̀ àwọn ọmọ yín o, àwọn ọmọ yín náà wá jù wá lọ. Ẹ má fẹ́ gbò ìṣègbò lé o. Gbogbo wa lọmọ lé, ẹ ṣé mo dúpẹ́ o, ìdọ̀bálẹ̀ nìyí o, mo dọ̀bálẹ̀ fún yín o.